Aláròyé máa wí o. Ó ṣẹlẹ̀, Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó fẹ́ pàdé lágbo ẹ̀ṣẹ́ kíkàn ní gbangba. Ọ̀pọ̀ èèyàn ló ti mọ gbajúmọ̀ òǹkọrin hip hop nì Habib Òkìkíọlá Ọlálọ́mí tí wọ́n tún ń pè ní Portable olórin sàsúsẹ̀ gẹ́gẹ́ bí abẹ̀ṣẹ́kù bí òjò tó máa ń ta àwọn ìlú mọ̀ọ́ká bíi tiẹ̀ láyà pé òun máa bá wọn jà tó sì máa ń borí pẹ̀lú ẹ̀bùn owó tabua tí wọ́n bá jọ fi ta tẹ́tẹ́ rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé èyí tó ṣe kẹ́yìn lọ́sẹ̀ tó lọ yìí pẹ̀lú kata efe ó bù ú lọ́wọ́ ó sì gbé e dé ọsibítù. Èyí kò yààyàn lẹ́nu rárá nítorí kò ṣẹ̀ṣẹ̀ máa ja ìjàkadì bẹ́ẹ̀ ó ṣetán ọkùnrin ni géńdé sì ni pẹ̀lú. Àmọ́ kí ni ká ti pé ti àwọn arẹwà òṣèrébìnrin tí wọ́n fẹ́ yọwọ́ ẹ̀ṣẹ́ kíkàn sí ara wọn níṣẹ́jú àwọn olólùfẹ́ wọn gbogbo yìí láti mọ ẹni tí yóò fi ẹ̀ṣẹ́ fọ́ ẹnì kejì lẹ́nu. Ìdí rèé tí ọ̀pọ̀ èèyàn fi ń kọ hà sí ìkéde kan tí gbajúmọ̀ òṣèrébìnrin onítíátà tí ọ̀rọ̀ kì í fì lẹ́nu rẹ̀ nì abilékọ Elizabeth Ìbùkúnolúwa Aishat Anjorin tí wọ́n tún ń pè ní Lizzy Anjorin tàbí Yèyé Mẹ́ṣọ́ pé òun ti gbọ́ òun sì ti gbà kódà òun ti ṣetán báyìí láti kojú Ìyábọ̀ Òjó lórí pápá ó ní káwọn jọ wà kó nínú boxing ring níbẹ̀ lòun yóò ti jẹ́ kí Ìyábọ̀ mọ̀ pé ẹran yíyí ni wọ́n ń pè ní nọ́mọ̀ nítorí òun yóò fi ẹ̀ṣẹ́ bayé ẹ̀jẹ̀ pátápátá ni. Nínú fídíò kan tó ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára lórí ìkànnì fesibúùkù ni Lizzy ti sọ̀rọ̀ ọ̀hún lópin ọ̀sẹ̀ tó lọ yìí. Ó jọ pé Ìyábọ̀ Òjó táwọn olólùfẹ́ rẹ̀ ti ń pè ní Queen Mother ló kọ́kọ́ ṣe fídíò kan ṣáájú nínú ilé rẹ̀. Ó wọ aṣọ kaba fẹ́lẹ́fẹ́lẹ́ aláwọ̀ búlúù kan ó sì wọ ìbọ̀wọ́ táwọn kọ̀ṣẹ́kọ̀ṣẹ́ máa ń wọ̀ èyí tí wọ́n ń pè ní boxing gloves ló bá bẹ̀rẹ̀ sí fara ṣàpèjúwe bí òun yóò ṣe bá ọ̀tá òun jà bó ṣe ń jupá ló ń jusẹ̀ tó ń bá òfurufú jà bí ẹni pé èèyàn gidi ti wà níwájú rẹ̀ bẹ́ẹ̀ ló ń sọ pé ẹrù ìjà kò bá òun o òun fẹ́ kí ẹni tó bá tó bẹ́ẹ̀ pàdé òun káwọn jọ gbé pẹ́rẹ́ kíkaná nítorí òun mọ̀ pé àlùbọ́lẹ̀ lòun yóò fi tiẹ̀ ṣe. Fídíò yìí ni wọ́n ta àtàrí ẹ̀ dé ọ̀dọ̀ Lizzy Anjorin tóun náà fi bọ́ sórí ẹ̀rọ ayélujára láti fèsì. Lizzy ní ẹ mú ọjọ́ ìjà Paul Okoye ẹ tètè mú ọjọ́ ìjà tá a jọ máa pàdé bí Ìyábọ̀ Òjó bá fẹsẹ̀ ara ẹ̀ rìn jáde láàyè lọ́jọ́ náà kẹ́ ẹ pè mí lọ́mọ àlè ṣé ẹ ò mọyì ọdún tí mo fi kọ́ṣẹ́ fàyàwọ́ ṣíṣe ni ṣé ẹ ò mọyì ọdún ṣá èèyàn tí kò bá mọ bí wọ́n ṣe ń jà ṣó lè ṣe fàyàwọ́ èèyàn tí ò mọ bí wọ́n ṣe ń kọ̀ṣẹ́ ṣó lè bá wọn ṣe fàyàwọ́ ni wàláì Ìyábọ̀ ò ní lo ìṣẹ́jú méjì tó fi máa kú nítorí màá kọ́kọ́ gbé ẹ sáré ìwọ tó kàn ń juwọ́ tó mọ bí wọ́n ṣe ń kọ̀ṣẹ́ àbí o rò pé kéèyàn máa juwọ́ ẹ̀ṣẹ́ ni wọ́n ń pè ní ẹ̀ṣẹ́ kíkàn ni ẹ̀ṣẹ́ kíkàn gba ọpọlọ àti làákàyè kéèyàn mọ apá ibi tó fẹ́ sọ ẹ̀ṣẹ́ sí àti bó ṣe máa kàn án. Lizzy tún tẹ̀síwájú ó ní bóyá lo mọ̀ pé bí mi ò bá tiẹ̀ kọ́ bí wọ́n ṣe ń jà ọkọ mi Mr. Lawal abẹ̀ṣẹ́kù bí òjò ni lọ wo ojú rẹ̀ dáadáa wàá rí àmì ẹ̀ṣẹ́ kíkàn níbẹ̀ ó ti fi ẹ̀ṣẹ́ kíkàn jẹun dáadáa ó sì níwèé àṣẹ àwọn akànṣẹ́ lọ́wọ́ ọjọ́ méjì péré ti tó fún un láti kọ́ mi níṣẹ́ ó dá mi lójú pé láàrin ìṣẹ́jú méjì wàá ti di òkú Ìyábọ̀. Òun ni Lizzy bá tún ta sí ọkọ Ìyábọ̀ ó ní ìwọ Paul àti ọkọ mi Mr. Lawal ní kẹ́ ẹ kọ́kọ́ jọ jà ní ọjọ́ àkọ́kọ́ ìgbà 10 lẹ máa fi jà ọjọ́ kejì ní èmi àti Ìyábọ̀ nítorí mo mọ̀ pé tí mo bá ti ń bọ̀ pósí méjì ni màá gbé dání ọ̀kan fún ìwọ àti èkejì fún Ìyábọ̀ mo sì mọ̀ pé bóyá o wà láyé tàbí o ti kú èmi àti Ìyábọ̀ sì máa ja ìjà ojúkorojú yẹn dandan ni ẹ lọ mú ọjọ́ ni mò ń retí o kẹ́ ẹ wá ríran wò inú mi tiẹ̀ ti ń dùn báyìí pé ìjà yìí ló máa jẹ́ kí n rí ìdájọ́ òdodo tí mo ti ń wá tipẹ́ torí ẹ̀ lèmi ò ṣe pè ẹ́ lẹ́jọ́ sí kóòtù kan látọjọ́ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aláròyé fìdí rẹ̀ múlẹ̀ pé bàbá aláàánú Ìyábọ̀ Òjó ọ̀gbẹ́ni Paul Okoye tí wọ́n tún ń pè ní Polo tó máa ń ṣiṣẹ́ gbígbé àwọn ìràwọ̀ òṣèré jáde lórí ayélujára ló ṣètò ìjà ẹ̀ṣẹ́ kíkàn láàrin Lizzy àti Ìyábọ̀ Òjó
ẹ̀bùn mílíọ̀nù 10 náírà ni ẹni tó bá gbégbá orókè yóò fi ṣèfàjẹ. bó tilẹ̀ jẹ́ pé a ò tí ì lè fìdí ọjọ́ tí ìjà náà yóò wáyé múlẹ̀, síbẹ̀ àwọn kan ti ń dábàá pé káwọn ìràwọ̀ òṣèrébìnrin tí wọ́n ti ń ṣe bí ata àti ojú lórí ẹ̀rọ ayélujára láti ọjọ́ pípẹ́ yìí pàdé lágbo ìjà lọ́jọ́ 15 oṣù karùn-ún tá a wà yìí. wọ́n láwọn fẹ́ mọ ẹni tó lè fẹ̀ṣẹ́ dá bátànì sára ẹnì kejì tí yóò sì fọ̀gá han èkejì rẹ̀. ṣá àwọn olólùfẹ́ Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó ti ń hára gàgà láti wòran ìjà àgbà obìnrin arẹwà méjì tí wọ́n fẹ́ yọwọ́ ẹ̀ṣẹ́ ti ara wọn báyìí o. Faith Adébọlá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.